wá lè ṣẹlẹ̀? Kí ló lè pa ọmọ àwọn méjèèjì? Kí ló lè pa wọn? Bàbá mi ò l'option. Wọ́n sin àbúrò wọn, wọ́n sì sin wọ́n sin ìyá wọn. Dayọ̀ dúró tí òun ọkùnrin ni. Jẹ́ kó má lápá àbúrò òun kú. Bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó lè funra sí pé òun ló pa á. Mo ṣe o. Imú mà níkà tí ò já gbóhùn aṣebi o. Àwọ̀ fẹ́lẹ́ bunú. Kò já rí kún aṣebi. Bá ṣe pé etí a máa gbọ́rọ̀ inú ẹ̀ dání. Bá mú èrò inú oníkálukú síra wọn. Àǹtí Ṣeun, kí n má parọ́ tàn yín jẹ. Dayọ̀ dúró tì mí níjọ́ náà. Ó sì sunkún bara jẹ́. Wọ́n sin everybody bá ti wọ́n lọ. Ní oṣù mélòó kan, bàbá mi pè mí. Ó ní kí n ṣègbéyàwó kíákíá. Mo ní kí ló dé? Ó ní kò sí nǹkan kan. Mo ní dáàdì, ṣíṣe pé ẹ fẹ́ gbé nǹkan jẹ. Torí bàbá mi sọ wípé kí lóun tó dúró ṣe láyé mọ́ gbogbo ìgbà. Orí bẹ́ẹ̀dì ìyá mi bàbá mi ó dúró sí, tí ó mọ̀ dá sọ̀rọ̀, tí ó mọ̀ sọ̀bẹ́ ní pórí ìyá mi bá tán jọ ń sọ̀rọ̀. Bá ní kí n ṣègbéyàwó kíákíá fún bàbá mi. Ẹ bá fèmí nìkan lẹ̀ sínú ayé. Ṣó wá dá? Bàbá mi jẹ́ ṣèlérí fún mi pé òun ò ní gbé nǹkan jẹ. Ó ní àmọ́ bára ṣe ń ṣe àwọn òbí àwọn ní ọjọ́ tó pọ̀ bọ̀ táwọn máa fi kú. Kí n ṣègbéyàwó ní kíákíá. Àǹtí Ṣeun ó sì gbà. Ó jí bọ́ bàbá mi. Bàbá mi ké. Ó lẹ́yìn àwọn ò tiẹ̀ wá sún wọn. Mo ní kí bàbá mi fẹ́ ìyàwó mi. Kó má ṣe àwọn nìkan. Bàbá mi ní ìyẹn ìfẹ́ ìyàwó mi mọ́. Ó ní ìyàwó òun ló ti wà ní kòtò yìí. Ó lóun fẹ́ bẹ́ mi lẹ́bẹ̀ kan. Ó ní tóun bá ti kú. Ó ní tó bá ṣe é ṣe kí wọ́n tún rí bẹ́ẹ̀rì ìyàwó àwọn gbé wọn sí rẹ̀. Tí ó bá ṣe é ṣe ẹgbẹ́ ìyàwó àwọn gangan nìkan sin àwọn sí. Mo sì ní bàbá mi ṣíṣe pé fẹ́ gbé nǹkan jẹ. Òun ò gbé nǹkan jẹ o. Ní àmọ́ ara ń sọ̀rọ̀ fáwọn. Ojoojúmọ́ làwọn rí ìyá rẹ̀. Ojoojúmọ́ ló ń bá wọn sọ̀rọ̀. Báwọn bá dúdú ìyá rẹ̀ làwọn rí. Àwọn sì sọ fún báwọn tọ́jú àwọn ọmọ rẹ̀ o. Mo tún ní kí bó tọ́jú rẹ̀ o. Ẹni tó kọ́ mi lẹ́yìn ọ̀kan o. Torí mo kúkú ọmọ òun kú. Kì í ṣe kú lásán. Èèyàn kan ló ṣiṣẹ́ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Àǹtí Ṣeun, bàbá mi sọ̀rọ̀ akíkanjú. Bàbá mi ṣe pè Dayọ̀. Ó láwọn ti bá Fúnmi sọ. Àwọn sì mọ̀ pé Fúnmi ò fẹ́ ṣe fáwọn. Ó láwọn fọlọ́run ò bá bẹ́ẹ̀ o. Jọ nítorí Elédùmarè. Tètè bá Fúnmi ṣègbéyàwó. Kí n mọ̀ pé mo ṣe kan yọrí. Kí n lábọ̀ gidi jẹ́ fún ìyá rẹ̀. Dayọ̀ bẹ̀rẹ̀ sí ní pressurize mi. Ó ní kí n jẹ́ ká ṣègbéyàwó. Mo sì gbà fún láti ṣègbéyàwó. A plan ìgbéyàwó mi. Bàbá mi ní ká kàn ṣe ráńpẹ́. Torí kò tí kọjú oṣù mẹ́fà táàbúrò mi àti ìyá mi fi kú. A sì pariwo lọ sí registry. A ṣègbéyàwó ìtàn. Bàbá mi ní now I can now go in peace. Dádì mi bò lẹ́ ń lọ. Wọ́n ní fún mi. Ní ìlọ́bì kọ̀ọ̀kan. Wọ́n ní ọ̀rẹ́ àwọn kan wà tó ń gbé Àbújá. Àwọn fẹ́ lọ máa gbé inside Àbújá yẹn. Láàárín mẹ́sà àwọn ọ̀rẹ́ àwọn. Bóyá àwọn máa wà òkè. Mentally àwọn wà òkè mọ́.
Mo sì ní kò sí wàhálà. Bá mi lọ. A fi lé wa rẹ́ǹtì. 2 bed ni, 3 bed ni a fi rẹ́ǹtì. Bá mi ní mo gbowó ẹ̀. Mo sì ń gbà. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan màá wá bẹ̀ màá tún orí ìyá àwọn ṣe àtàbúrò wọn ṣe. Wọ́n lọ sílé ọkọ. Ibi táwọn ti ń kẹ́rù. Òun kó ẹrù àbúrò òun, àwọn ìwé ẹ̀, òun fẹ́ súná. Bóun ṣe rí dáárì kan bẹ́ẹ̀ nìyẹn. Ó ní ọmọ yìí pẹ̀lú dáárì ẹ̀ yìí ṣá. Òun bá mu. Òun ò tiẹ̀ ká. Òun kò fi sínú báàgì òun ni. Àwọn nǹkan mi tóun ní bẹ́ẹ̀ tóun ṣe kinní kan. Àwọn picture ẹ̀. Wọ́n ní kóun súná kó má kí bẹ́ẹ̀ nígbà tí ó bímọ sáyé. Wọ́n dẹ̀ ní òun kó gbẹ́lẹ̀. Wọ́n sún níná. Òun fi arrange inú ilé táwọn dẹ̀ fi rẹ́ǹtì. Ìgbà tóun délé, òun kó mú dáárì yẹn, òun kó sáàrin àwọn ìwé òun ni. Àwọn sì ń bá ilé ayé àwọn lọ. Ó ní Dayọ̀ like obìnrin o. Àṣé Dayọ̀ like obìnrin tó bẹ́ẹ̀ yẹn òun ò mọ̀. Ó ní òun mọ̀ pé gbogbo obìnrin tó gbọmọ kíláàsì ẹ̀ tó jóbìnrin ni Dayọ̀ ń bá lájọṣepọ̀ kì í ṣàbúrò òun nìkan. Torí ó ń kọ́ ọmọ SS3. Gbogbo wọn pátá ló ń bá lájọṣepọ̀. Ìgbà tóun rí kí àwọn strange number kan máa tó máa ń pe uncle tó bá rí chat wọn, a rí love nínú chat wọn. What are you doing with all these small children? Àwọn ọmọ tóun ti kọ́ rí ni, sáà teach mọ́, leave them alone. Ìgbà tó yá wọn ò débi fóònù ẹ̀ mọ́. Òun lè ní fọkànbalẹ̀. Ó tó káwọn lóyún àwọn ò lóyún ní. Àwọn lọ káàkiri wọn ní kò sí nǹkan tó ṣàwọn. Ó tó káwọn lóyún ní àwọn ò lóyún ní. Àwọn lọ káàkiri wọn ní kò sí nǹkan tó ṣe àwọn. Àti ṣeun kò sí nǹkan tó ṣe mí, kò sí nǹkan tó ṣe wá ni wọ́n sọ fún mi. Bẹ́ẹ̀ sì ni òun ò lóyún ní. Òun jẹ́ ń lọ ibi iṣẹ́ tóun. Torí ìgbà tó yá insurance company lòun ti ń ṣiṣẹ́. Báǹkì lọ́pọ̀ òun ti ń ṣiṣẹ́. Kì í ṣe kókó òun ní time náà bẹ́ẹ̀ yẹn náà. But time tó yẹ kó ní time kó fi wà ní pẹ̀lú àwọn. Ibi tó àwọn méjì jọ gbà táwọn jọ ń gbé 2 bed táwọn jọ ń gbé. Ó ní ọkọ òun máa gbóbìnrin lọ sílé àwọn ọ̀rẹ́ ẹ̀. Àwọn ọmọ kéékèèké. Àwọn tó ẹ̀ṣẹ̀ wáyé institution. Àwọn lọ́kọ òun bá sùn káàkiri. Òun ò sì bá jà. Kódà ìgbà tóun ti mọ̀ pé wẹ̀ ni tòun ni pé kóun ṣáà dùn ní. Ọdún 3 nínú ìgbéyàwó kò sùn ní. Irú ayé ò wà lélẹ̀. Àǹtí Ṣeun. Ó wá dijọ́ yìí. Òun á tún lè ṣe. Ìgbà tóun tún lè ṣe. Inú kìíní fáìlì ọkọ òun ò dẹ̀ kí ń débẹ̀. Òun mọ̀ nǹkan tó sùn débẹ̀. Tó bá ní kò bá arrange ẹ̀. Kíní àkọ́kọ́ tóun kọ́kọ́ máa gbé. Òun bá gift orúkọ àbúrò òun ló wà ń bẹ̀. Tábúrò òun send sí. The love of my life, the man after my heart, the everything. Bólú leléyìí. Bólú rèé. Advice ẹ̀ ní orúkọ ẹ̀ rèé. Sí let me check. Ó lóun bá rí. Òun bá ráwọn gift tí Bólú send sí. Àwọn card. I am sorry card. Ìyẹn náà lọ bilẹ̀ bí ẹni. I'm a baby. I am sorry. I don't like if I see you with my sister. I used to feel bad. Kíni kan. Mo bá tún ṣí lọ síwájú sí. Mo bá tún rí ibi tí àbúrò mi ti kọ episode of message. Like, I'm the first person you know. You know you are the one that disvirgin me. I do. Orí mi fò lọ. Ara mi gbọ̀n. Ó wá fẹ́ padà síbẹ̀. Mo kọ́ ní kí n kó. Àmọ́ bí n bá kó léwu. Mo wá filẹ̀. Ìgbà tán àbúrò mi, ó ń bleed. Lóhun tó fi ń bleed. Ẹ̀dì yẹn mú lálẹ́ àkọ́kọ́. Àmọ́ ká ti sọ pé ó ṣẹ́yún
kí ló ṣe girama. èèyàn tó bá ń parọ́ á sọ pé ẹlẹ́rìí òun kò sí nítòsí, ẹlẹ́rìí mi wà nítòsí, òun lélẹ̀. Kò jẹ́ sọ̀rọ̀ méjì lórí diabetes yìí. Medical doctor la gbà fún, elédùn àwọn gbọ́, kò sí ní tá fẹ́ fi rọ́ ṣe. Àmọ́ màá play voice note fún yín. Láàárọ̀ ẹ̀ náà sọ fún mi pé àǹtí Ṣeun àwọn contact àwọn wọ́n sọ wípé kinní yẹn ó jẹ́ káwọn máa tọ̀ ìgbà kan, mo ní ó jẹ́ kán máa tọ̀, ó jẹ́ kán máa tọ̀, ẹ máa gbọ́. ẹ ṣe ọjọ́ sí ok wọ́n reach out sí mi láàárọ̀ ẹ pé kinní yẹn wọ́n jẹ́ káwọn tọ̀ wọ́n dẹ̀ jẹ́ káwọn yàgbẹ́ pé ṣé káwọn ṣì continue àbí káwọn stop wọ́n jẹ́ káwọn tọ̀ páwọn tọ̀ léraléra àwọn dẹ̀ yàgbẹ́ léraléra pé ṣé àwọn lè continue or àwọn lè stop. ìgbẹ́ báwo ni kinní yóò bá nǹkan pàdé lára wọn ṣe mọ̀ pé egbògi ni báwo ni kinní ṣúgà yẹn ìbéèrè wọn pé báwo ni kinní ṣúgà yẹn. ẹ máa gbọ́ èsì tí wọ́n á fọ̀ fún mi wọ́n wá ṣe tẹ́ẹ̀sì mi ìfẹ́ fi nọ́mbà wọn hàn wọ́n wá ṣe tẹ́ẹ̀sì òní tẹ́ẹ̀sì wọ́n wá ṣe tẹ́ẹ̀sì wọ́n wá fún mi ní wọ́n wá jẹ́ 6.5 bí i 65 ni wọ́n wá sọ pé wọ́n wá send àwọn message tẹ́ni ẹ̀ send sí wọn wọ́n wá send ẹ̀ sí mi message mi wà wà okay pẹ̀lú message yẹn because I can't be screenshot the message and put it on this live on this video mo á ní pé kàn ṣe voice note mo ní ẹ máa gbọ́. ẹ ṣe voice note ẹ jẹ́ kí n understand let me understand very well ṣé ilé ìtẹ̀ send sí mi yìí mo fẹ́ understand more tó ti yé yín. ẹ máa gbọ́ o. ok lára tí mo send after tí mo send the message mo send àwọn náà ní message so wọ́n wá ní kan tó bá ti kán ṣàìbí ní kò ní mú advice pé ìgbà tó ti ń tọ̀ tó ti ń yàgbẹ́ mo ní ó bá nǹkan lára wọn pé kán ṣì continue láti máa lò àwọn náà wá sọ fún mi pé yes he feel like the thing is flushing something out of his system so curiosity yẹn ló wá jẹ́ kán lọ run test láàárọ̀ ìkan tó jẹun so wọ́n ní it's very very normal like this is the best result so far táwọn ti ṣe rí so that there is progress nǹkan tó ń try láti sọ nìyẹn. èmi náà mo understand nǹkan tẹ́ ẹ sọ mo understand mo kàn fẹ́ kẹ́ ẹ fẹ́ ẹnu yín sọ ni ṣé ẹ understand mo kàn fẹ́ kẹ́ ẹ fẹ́ ẹnu yín sọ kí ìpolówó ọjà mi kó lè bàa lè ṣe jẹ́ mo sọ pé torí pé ọjọ́ medical doctor ẹ gangan mo ṣe fẹ́ fún wọn ní àgbo yẹn kí wọ́n lọ lò ẹ káàbọ̀ máa ẹ ṣé rí àwọn ò ní parọ́ fún yìí wàláì mo máa sọ fún ẹ pé wo bíbà yìí wọ́n lè máa tà fún ẹ níbi kan ní 10,000 o kémi sọ pé 30,000 tèmi o àmọ́ gbà mí sọ fún ẹ ò ní lò kó máa testify sí ṣé ni mo máa ń lè kí máa tàgé fún àwọn medical doctor yẹn do you know why àwọn máa ṣe wọ́n máa make àwọn research kan ẹ máa rí pé máa yìí máa tó máa gba kíní lọ́wọ́ mi pé àwọn tó wá díẹ̀ lọ́wọ́ mi àmọ́ ìwọ mo ti lò ní jẹ́ méjì mo ti ń yàgbẹ́ mo ti sílẹ̀ mo ti lò ní jẹ́ méjì mo ti ń yàgbẹ́ má jẹ́ kí high sugar ẹ kó di pé o ní diabetes high sugar ni wọ́n máa ní high sugar kó má jẹun wọ́n jẹun báyìí sugar wọn máa high ni. náà ṣe wá bá mi náà ṣe àbúrò wọn ṣe wá bá mi pé kíni kan kẹ̀kẹ́ ẹ wo mi àwọn afẹ́rẹ́ ọjọ́ jù ẹ jẹ́ kí wọ́n gbé kan wá fún ilé mi gbàgbàgbàgbàgbà ọmọ ìgbà ẹrù tó ń gbé lọ sí gbua ṣe rí wọ́n ti ń ọ̀dà náà láìláìláìláì òun eléyìí má jẹ́ kí infection pa ẹ́ ìyàwó ẹ̀ complain pé ò lè tàtà kan lẹ̀ gbàgbàgbàgbà ọmọ mi gbà sórí mo tó fi ọkọ̀ wọ̀nyí láàárọ̀ yìí mo fẹ́ sọ fún ẹni ìwọ obìnrin tábẹ̀rẹ̀ òkè ń somi wá rè eléyìí ní àfẹ́rẹ́ obìnrin kòkòrò inú ẹ̀jẹ̀ wá rè òní pẹ̀lú powder ni mo máa ti tà fún ẹ. ok ẹgbẹ́ mọ̀ mẹ́rin lápò ni ṣẹlẹ̀ ọ̀pẹ́ yìí special ni ọ̀pẹ́ yẹn tó ti fẹ́ gan yẹn o rí nǹkan oṣù ẹ láì lóyún wá rà òun àwòjú olú afọ́mọ. ọmọ yọ̀ọ̀yọ̀ nílé aládì ẹ̀wá àwọn ọmọ yọ̀yọ̀ nílé wa o ọmọ yọ̀yọ̀ nílé kẹ̀kẹ́